Yẹmi ẹ bá mi ká lọ, ẹ bá mi ká lọ, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ bí tẹ́ bá ti ń wò wá. Ẹ bá mi subscribe sórí YouTube mi Àṣírí Ọjọ́ Ìbí Solution TV. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, mo bẹ̀ yín torí Ọlọ́run ni. Ewé tí a mú dání ni à ń pè ní ewé imí. Ewé imí, ewé àrùn fọ̀n-fọ̀n. Àwọn ará Èkó náà wọ́n pè bá wọn á ní àrùn fọ̀n-fọ̀n, ewé àrùn fọ̀n-fọ̀n. Ẹ̀yìn àwọn ará Èkó náà wọ́n pè bá wọn pé èdè tí wọn àwọn Èkó wọ́n máa ń pín èdè wọn le gan. Àrùn yàn-yàn, àrùn yàn-yàn. Ewé imí, ewé àrùn yàn-yàn, ewé àrùn fọ̀n-fọ̀n. Ìwúlò wo ló wúlò fún? Ìwọ náà lè ní ilẹ̀kùlé rẹ̀. Bá mi tẹ love and like, bá mi share rẹ̀. Bá mi tẹ love and like, bá mi share rẹ̀. Bá mi tẹ love and like, bá mi share rẹ̀. Bá mi tẹ love and like, bá mi share. Bá mi subscribe sórí YouTube mi Àṣírí Ọjọ́ Ìbí Solution TV. Ẹ lọ wá ní YouTube Àṣírí Ọjọ́ Ìbí Solution TV. Ẹ lẹ́yìn ọmọ bá ní subscribe. Tẹ́ bá ti tẹ̀ tó bá ti gbé wá ìsàlẹ̀ rẹ̀ orúkọ yẹn ẹ kàn rà rí tán fi rẹ́ẹ̀dì kan subscribe síbẹ̀ ni. Ẹ bá ti gbọ́ lé rẹ́ẹ̀dì yẹn báyìí ó ti subscribe nìyẹn. Yóò change sí color mi bóyá àṣà àbí brown color lọ́dọ̀ tẹ̀yìn. Kí ni ìwúlò kíní? Màá sọ ìwúlò rẹ̀ márùn tó wúlò fún dáadáa. Ìwúlò rẹ̀ márùn tí ewé àrùn fọ̀n-fọ̀n yìí wúlò fún dáadáa. Màá sọ ìwúlò rẹ̀. Jẹ́ bá mi share rẹ̀, bá mi subscribe sórí YouTube mi. Ẹ jọ̀ọ́ ewé àrùn fọ̀n-fọ̀n, àrùn fọ̀n-fọ̀n. Àkọ́kọ́ ìwúlò rẹ̀ ni pé ẹ lọ bá mi wá tẹ́ bá ti já báyìí. Tẹ́ bá ti já ẹ gún ẹ fún omi rẹ̀. Àbí kẹ́ ẹ gún nìkan papọ̀ àti omi rẹ̀. Ẹ má fún omi rẹ̀ púpọ̀. Ẹ wá mix ẹ̀ pẹ̀lú òrí. Tí èèyàn kan bá ní ẹ̀yìn ń rò òun ni, apá báyìí ní ń rò òun ni, ẹsẹ̀ yìí ní ń rò òun ni, òun ti ṣe kinní kan látàárọ̀ ni, ẹ bá ń bá fi rá dáadáa, ẹ fi wọ́ dáadáa, ẹ fi wọ́ dáadáa. Ẹlẹ́ẹ̀kejì, ẹ bá mi wá ewé àrùn fọ̀n-fọ̀n yìí àti fùfú olókun. Eléyìí là ń pè ní àrùn fùfú olókun. Ẹ ti rí fùfú olókun, ó rich gan o. Bá ti rí fùfú olókun yìí, ẹ wá bá mi ṣe kíni? Ẹ ra ha inú rẹ̀ díẹ̀, ẹ ra ha inú rẹ̀ díẹ̀. Tí a ti ha inú rẹ̀ díẹ̀, ẹ wá mix ẹ̀ mọ́. Ẹ mix ẹ̀ mọ́ àrùn fọ̀n-fọ̀n tẹ̀tì gún yìí. Ẹ̀yìn àbí kẹ́ ẹ máa sọ àrùn fọ̀n-fọ̀n yìí, ẹ máa sọ di powder ntí ẹ o. Ẹ máa ti sọ di powder ntí ẹ. Ẹ ti sá síbi tó bá gbẹ, síbi tó bá dáàkì nínú òjì. Ẹ̀yìn ẹ wá mix eléyìí mọ́. Ẹni kó tọ̀ mọ́ fi mu ẹ̀kọ́ gbóná, gbogbo àìsàn tó dérí kó wà lára rẹ̀ ó sì mọ ìyà dànù. Ẹlẹ́ẹ̀kẹta ọ̀nà tá a lè gbà lo àrùn fọ̀n-fọ̀n. Tí ẹnìkan bá sọ wípé òun kàn ń lálàkàlà, aláwọn ò tiẹ̀ yé òun, aláwọn ń ṣe bákan bákan. Ẹni kí ẹni yé ẹ bá mi gbo ewé yìí, ẹ bá mi gbo ewé yìí. Tẹ́ bá ti gbo ewé yìí, ẹ wá bá mi wá fùfú olókun yìí, ẹ bá mi ha díẹ̀, ẹ dà sí mọ́nú omi yẹn. Ẹni kó ń tọ̀hún kó ń gbé omi náà mu pẹ̀lú ògo Ọlọ́run inshallah. Tó bá ní àwọn aláburú tó wá fẹ́ ṣe aburú sí, aburú náà ò ní ṣẹlẹ̀ sí. Ẹlẹ́ẹ̀kẹrin, ẹ bá mi wá ewé àrùn fọ̀n-fọ̀n yìí, ewé àrùn fọ̀n-fọ̀n yìí. Tí olóyún bá sọ pé òun mọ wíìkì, ara àwọn ò strong dáadáa, ẹni kó máa gbo ewé yìí, ẹni ó máa fi sanra, kó máa fi gbo ewé yìí, kó máa fi sanra, ẹni kó máa gbo ewé yìí, kó máa fi sanra. But oyún náà bá ti wọ bóyá bí 6 months, bí 8 months, ẹni kó máa gbó, kó máa mú díẹ̀díẹ̀, ẹni kó máa gbó, kó máa mú díẹ̀díẹ̀. Ẹlẹ́ẹ̀karùn-ún, ẹni tó bá ní BP, ẹni tó bá ní BP, tó BP rẹ̀ ò ṣe dáadáa, tí BP rẹ̀ ṣe dáadáa, tí BP rẹ̀ ó lọ òkè, ẹ má bínú. Ẹni kó ẹ bá mi gbo ewé yìí fún. Ewé yìí pẹ̀lú ewé efinrin. Ewé yìí àrùn fọ̀n-fọ̀n yìí àti ewé efinrin àti ewé úgú, úgú tá a máa jẹ yẹn, ẹ bá mi gbo mẹ́tẹ̀ẹ̀ta fún. Ẹnikẹ́ni náà máa ṣe kíni? Kó máa mú dáadáa. Ẹnikẹ́ni náà máa mú dáadáa. Ó ṣiṣẹ́ gan. Ẹ bá mi share rẹ̀. Tó bá ti share yóò dẹ̀ fún ọ. Share rẹ̀, subscribe sórí YouTube mi Àṣírí Ọjọ́ Ìbí. Mo ti ń bẹ̀ yín lórí rẹ̀, bá mi subscribe ẹ jọ̀ọ́.